وأصبحت محزونا وقلبك في حرج فصل على المختار من آل هاشم كثيرا فإن الله يأتي إذا كنت في هم وضيق وشدة àti máa ń yọ̀ bá nàbí ọtí ìdẹ́bí ni. وأصبحت محزونا وقلبك في حرج ọ̀sùn bàbá ẹ̀ kò ní bàjẹ́ fún yín jèrè. فصل على المختار bóòlù ọmọdé. من آل هاشم كثيرا فإن الله يأتيك بالفرج. gbogbo ẹni tó bá yọ̀ bá nàbí Muhammad. صلى الله عليه وسلم. bí nǹkan ṣe lè wò ó lè mọ́ tó ọlọ́run ó sì ṣínà fún nísìnyí. إذا كنت في هم وضيق وشدة. adúgbò fún ọlọ́run ọba. الحمد لله. àwọn tí a máa rírí ọpẹ́ ò tí ì dé. ẹ bá mi dúpẹ́ jákè dáadáa. ọba fa'alu lima yurid. ọlọ́run ọba tí máa ṣe nǹkan tó bá fẹ́. sheikh al-khalifa abdulrafi ọlálékan kí wọ́n pèdè lónìí kóde náà ó kò kì í sagbára tẹ̀sùbá bọ́ọ̀lù ń ṣe fẹ́ ni. إذا كنت في هم وضيق وشدة. torí pé lómi ìfẹ́ ṣèjọ ó gbààwẹ̀ ó ṣe sàárà ọlọ́run ni mo kọ̀ kò sínú tí mo yàn fún ọ láyé mo tí ń bá sì yàn fún ọ gbogbo ayé ò lè yàn fún ọ. وأصبحت محزونا وقلبك في حرج. ọlọ́run tó ní kò ní ó bá àwa náà láyé ó sì bá wa nínú tó dùn mọ́ wa ó yára ààyè. فسبحان من أقام كلا بما يشاء. فسبحان من أقام كلا بما يشاء. فسبحان من كيف مسافر أقام كلا بما يشاء. ọ̀sẹ̀ gbárùn. فذاك مراده بكل الخليقة. mímọ́ ọlọ́run ọba náà. من أقام كلا بما يشاء. ọba tó gbé ẹnìkọ̀ọ̀kan kalẹ̀ bí máa yàṣà pẹ̀lú bó ṣe fẹ́. ẹlòmíì ọlọ́run gbé kalẹ̀ torí kó wá ṣẹrú ayé. gbogbo ọgbọ́n tí a bá dá kó fi dèèyàn kò ní bá a mú. ọlọ́run ní tèmi lè fẹ́ yí padà tèmi ó ṣe tìyìn. فسبحان من أقام ẹ̀rọ lọ́wọ́ كلا ń tí ń rẹ̀ بما يشاء. ń tí ń rẹ̀ bá. فذاك مراده بكل الخليقة. gbogbo ọba ti wà ń bí ajẹ́ntà fẹ́ jẹ́ ni ajẹ́ntà fẹ́ jẹ́ ni bọ́lọ̀ ti fẹ́ kájẹ́ là ń jẹun. Allah. gbogbo ẹni tó bá jẹ́ bó ṣe fẹ́ jẹ́ ń bí lónìí kó mọ̀ rò pàgbára àwọn ló ka kíní kan ló ń ṣe tó ń fi rí bẹ́ẹ̀ bó ti wù Ọlọ́run ni ẹni tó kó àṣírí fẹ́ lómi kò lè ra ẹran ọdún ọmọ tó sì kó fún yóò sì máa kọ́lé bún òyàn bàbá tó sì fún ní kò ní fọwọ́ ara rẹ̀ jẹ́ tí ò fi lọ bọ́lọ̀. فسبحان من أقام كلا بما يشاء. akínrò bá wa orí adé lórí ìjòkó bàbá onílùú pààyẹ dàmí lò. فسبحان من أقام كلا بما Wòye. يشاء. èyí tó náà fi dìjókòó yìí mú wọn tó jẹ́ nkọ́kọ́ kì í ẹni tí ò bá kábùkù rí kì í mọ iyì àpọ́nlé mo fẹ́ kẹ́ tẹ́tí dáadáa gbogbo àfáà tó bá pèdè téèyàn ò dá lóhùn òní ò mọ iyì ìjókòó yìí ẹni tí ò bá ṣubú rí kì í mọ iyì ẹni ó nàró àmọ́ ẹni tó bá ṣubú rí tó bá rẹni tó nàró yóò kí Ọlọ́run lára rẹ̀. فسبحان من أقام كلا بما يشاء. mo tọ́lọ̀ fi rán ẹ̀yin náà ní ká dá Ọlọ́run lóhùn ó burúkú jù kéèyàn dépò oríire
kéèyàn dépò tó láàmìlàaka kó wá má mọ iyì ọlọ́run ọba tó sọ ọ́ déèyàn. fadhaka muradu bi kulli khaliqati. ọlọ́pàá mọ iyì ọlọ́run mo fẹ́ kẹ́kọ̀ọ́ tí sí mi ní kíkì tí náà fi di rárá lọ́dọ̀ ọ̀rù wa yìí làwọn kì í bí ìbá sagbo tá a ti pàdé yìí bó ní ti máa fọn rere èèyàn mọ́ láyé lónìí. ẹ wá dá ọlọ́run lóhùn gbajúmọ̀ yín ẹ kìbọ̀ tinú ọlọ́run gbajúmọ̀ tí ò bá ti wọnú ọlọ́run bí wàá ta kọ nǹkan sórí omi ni kò ní pẹ́ parẹ́. mo kí bàbá wa Sheikh Wahab bí ṣe mọ̀ náà nù ẹ̀yin lẹ́jẹ̀ mọ̀ àti gbogbo ẹni tí kíkì yín bá tọ́ sí torí ọjọ́ náà. fasubhana man. ìjọ wa ìjọ Jamraf àbí mo kí wa ọlọ́run jẹ́ àsopọ̀ ọdún láyé. aqama kullahu bima yasha. anásírí kí mo wá sọ bí lónìí. fadhaka. gbogbo ẹni tó wà níbi tọ́lọ̀ ní ó ga ọlọ́run ní sọ yín dẹni ilẹ̀. àmín. àmín ò débi rárá. àmín. ẹlòmíì ò mọ yàdúrà àfàdúrà tí wọ́n bá ṣe fún lórí ìṣòro bárò bá tì ní kò lè mọ yàdúrà àmọ́ ń dẹ́tẹ̀ bá sí fáìlì kọjọ́ ìwọ̀n rẹ̀ tẹ̀bá ni ọlọ́ọ̀jì ọbọ̀ ń bẹ yóò wá sàmì yóò wá jẹra mọ́lẹ̀ àmọ́ kó ire tó burú kì í sàmì. Allahu Akbar. mo ní gbogbo ẹni ó ga ọlọ́mọ̀sọ̀ adẹni ilẹ̀ àmín. èmi lẹ̀ ń wí kó má dáa fún yẹn mọ́ orí burúkú ni. fasubhana man aqama kullahu bima yasha. ẹ dẹ́kun ẹ kọjú sí mi ń bí. ìkànnì àwọn ànábì ọlọ́run Mùsá náà tiẹ̀ ní ó wá bọ́lọ́ ń dá para ó wá ní wọ ọlọ́run kàzá inú rẹ pẹ́pẹ́ ọ̀rọ̀ wọ ọlọ́run ọba bó o ló ṣe tó. ẹ dẹ́kun sí mo lè máa sọ̀rọ̀ lọ sẹ́yìn tó yẹ kẹ́ gbọ́sẹ̀ tí ń gbọ́ ọlọ́run pẹ́pẹ́ ọ̀rọ̀ tèmi ọlọ́run má jẹ́ ń jí ìjúwe ara mi fún ọ jẹ́ ń júwe ara rẹ fún ọ ìwọ Mùsá tó bá di alẹ́ ìní lọ tẹ iná fìtílà iná jango tàn síwájú ta rẹ tó o bá ti wá tàn síwájú ta rẹ pé èèyàn bíi 10,000 10,000 èèyàn ó ní kí wọ́n máa tanná. Ànábì Mùsá alayhi salatu wassalam. ló bá tọ́lá jango síwájú ta rẹ̀ ló bá pèdè làbáyíkà gbogbo yẹn bá ń tú jáde ó ní ẹ máa tanná ó ní ẹ máa tanná àlífà ọmọ òmí ní àì kálukú wa ń tanná gbogbo yẹn wá tanná tilẹ̀ fi mọ́ ọlọ́run wa Mùsá kí ló ṣe náà rẹ ó ní kò kú ó ní bẹ́ẹ̀ ni ká èmi ọlọ́run lára ẹni tí ń bá kẹ́ tó bá kẹ́ gbogbo ara ayé ìkẹ́ rẹ̀ ò lè dínkù ẹ̀yin olówó lẹ̀ mọ̀ yín tí máa fún lágbájá yóò tán lójúwó yín ó máa tán kápẹ́lẹ́ máa náà ni orí ẹ̀ tẹ́ ń fún òní jí ó tán kí n sọ̀rọ̀ níbi ẹsẹ̀ lẹ́ni kí n sọ lọ́sọ̀dì ẹsẹ̀ lẹ́jì kí n sọ lọ́fà rọra ó dẹ̀ta sọ ní kí màmí ó dínkù ni. bẹ́ẹ̀ bá ń lo kéwú lójoojúmọ́ sọ ní kó mọ́ sàfà mọ́ kápẹ́ ní báwa àfáà ṣe ń lo kéwú làwọn olówó náà ń lo owó ni kò ní sí olówó àná láyé. ẹ yóò ń bọ̀ náà mi máa ní. ẹ jẹ́ ń ṣàpèjúwe fún ẹ ní kíni ẹ rí i pé omi àmù tá a bá ń bu tá a ń pọ̀ mí sí kò ní í rùn níjọ́ tí ẹ bá dé omi àmù mọ́lẹ̀ tó bá dẹ̀yìn oṣù mẹ́fà tí ẹ bá sí kí ni ó bò yín jẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni olówó tí wọ́n bá ti máa sílẹ̀kùn lé rẹ̀ kí wọ́n máa tì í òórùn ní ó parí ilé náà kan. fasubhana man aqama kullahu bima yasha. bẹ́ẹ̀ bá yóò bá náà mi yóò dùn mí o. fadhaka muradu bi kulli khaliqati. ẹni bá sì yóò bá náà bí ò ní parẹ́. sallallahu alayhi wa sallam. àwọn àfáàní kan náà yóò bá náà bí lójú agbo yìí ni. subhana man aqama kullahu bima yasha. àkọlé ọ̀rọ̀ mi ni mo sọ fún yín àkọlé ọ̀rọ̀ mi ni ìdánwò tó Mùsá ṣèdánwò fọlọ́ ọlọ́run náà wá fi tó fi jùlọ hàn gbogbo ẹ̀ tí wàá ń bí tí ẹ ní láárí iná iwájú ta yín ẹ tàn ẹjọ́ olúkálùkù máa faná kò ní kìtìlẹ̀ yín ó kú. Allahu akbar. àmọ́ ń tọ́jú ẹ̀ bá ti jí wọn ó tanná lé yín mọ́
رأيت الناس قد مالوا رأيت الناس قد مالوا إلى من عنده المال ومن لا عنده المال فعنه الناس قد مالوا رأيت الناس قد مالوا رأيت الناس قد مالوا àfáàní mo ráwọn èèyàn قد مالوا wọ́n ń dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ إلى من عنده المال lọ lé ẹni tí bùkátà wọn ti bí yá ọ̀bùrẹ̀ là ìfilẹ̀. إلى من عنده المال iṣẹ́ tèmi gbà nù gbogbo ohun tí mo ní lárí láyé ibi tí mo ti nínú tó ní ìmọ̀ mọ́fà bíi gọ́fúnà lórí déédéé mi ẹjẹ́ ń sin lọ́hùn bọ́lọ̀ ti fẹ́ ntọ́lọ́ náà fún mi jọjọ́ orí mi lọ́jọ́ fòrùn pa mi díẹ̀. رأيت الناس قد مالوا wọ́n ní mo ráwọn èèyàn tí ń dá gìrì wọ́n tún gbọ́ ọmọ lọ. إلى من عنده المال mo wá ní ilé ìtalẹ̀ ń lọ wọ́n ní ilé ẹni tí ó bí abùkátà wà là ń lọ. lọ sọ́dọ̀ olówó tó mọ bí wọ́n ṣe ń ná onílẹ̀ mọ olówó tó wúlò ẹnìkan sì gbọ́dọ̀ nàró tí fi parí wá sí torí pàṣán ni wọ́n fún mi kò sẹ́ni tí ò ní nà níbi. رأيت الناس قد مالوا àwọn yẹn ń dà gìrì ẹ tẹ̀lé mi lẹ̀kùn ilé ẹni tó bá wúlò kì í nísinmi wọ́n mọ̀ kẹ́gẹ́tì ẹ̀ ẹni ó wúlò nù gbogbo igi tó bá léso lórí ni a máa lẹ̀ nǹkan mọ́ ilé olówó tó o bá ti kẹ́gẹ́tì rẹ̀ òkú ni látàyé. إلى من عنده المال ìwọ tó lówó àwa bí èèyàn mẹ́wàá wọn wá rántí nọ́mbà rẹ lórí bẹ́ẹ̀ lọ́n kó pa ọ̀ lálùbáríkà ọ̀ sí láyé èèyàn mẹ́wàá wà mọ nọ́mbà rẹ èèyàn mẹ́wàá àwa bí èèyàn lórí 50 wọn ni kì í fún yẹn nọ́mbà rẹ ti dí lọ́dọ̀ Ọlọ́run ọba. رأيت الناس قد مالوا bẹ́ẹ̀ ni sọ fún yín lónìí. إلى من عنده المال ẹni bá yóò bá níbi nípa rẹ. ومن لا عنده المال ẹni bá yóò bá níbi ní ṣòfò. فعنه الناس قد مالوا. ẹ yóò bá níbi mi lọ lẹ́nu. صلى الله عليه وسلم. رأيت الناس قد مالوا. àwọn yẹn dá gìrì ànásírí wọ́n ń dá gìrì. إلى من عنده المال. mo nílé talẹ̀ ń lọ wọn ò dákọ́lé lè mọ́mú wọn ò dákọ́lé àfáà wọn nílé ẹni tó jẹ tí ó bùn àjẹ là ń lọ níbi bùkátà wọn ti bí yá là ń lọ olòṣì ni ó folówó hàn nígbà tí olòṣì ò bá ti pẹ́ sílé olówó mọ́ sàárẹ̀ nílé rẹ̀. حياكم الله. إلى من عنده المال. ẹ wá lówó tẹ ẹ gbàgbé bí ẹni páyé tí ní ò bàjẹ́ rí kó tó dáa fún yín ẹ wá sáyé bí ẹni pé ẹ dààmú rí kẹ́ tó dẹni ìfọ̀kànbalẹ̀. رأيت الناس قد مالوا. àti yóò máa nábì tí lọ létẹ́ rẹ̀. إلى من عنده المال. ẹ̀yin bàbá wa ń forí ń kí ni pé abáyín láwùjọ tó kọ yín ò ti ní parẹ́ wọ́n fẹ́ kọ́ ọkọ yín sára àpáta lónìí tí ò ní parẹ́. ومن لا عنده المال. sheikh ẹni bá ti lóun ò lówó lọ́mọ. فعنه الناس قد مالوا. sẹ́ni bí wọ́n ṣe sí lọ gìrì wọ́n tún sí kú o ayé rẹ̀ bàjẹ́ tọmọtọmọ náà. بلوت الناس قد بلوت الناس في أخلاقهم. èmi ìfẹ́ kó sinmi tó bá ti sinmi yín sókè díẹ̀. فرأيناهم لذي المال تبع. àfáàní mo dáhùn èèyàn wò mo dáhùn wò ẹni bá ní láàrí tó fún yẹn jẹ ní wọn máa tẹ̀lé ká. وحبيب الناس من أطعمهم. من أطعمهم. ẹni táwọn èèyàn fẹ́ràn jù lẹni tí ń fún ọ lóúnjẹ jẹ. إنما الناس جميعا بالطمع. kí n wá bẹ̀rẹ̀ wá sí. mo sì fẹ́ bẹ̀rẹ̀ wá sí ni. إذا كنت في هم وضيق وكربة. mo sì bẹ̀rẹ̀ wá sínú. فأصبحت محزونا. torí bó la ń lọ lónìí alijudu حياكم الله. làbẹ́yìká
alijudu jama ẹ wí tẹ̀lé mi. alijudu. ẹ wí dáadáa. alijudu. ẹ wí. alijudu. asaga ọrẹ títa. ọrẹ wo ní bẹ́ẹ̀ bí ọrẹ títa mo fẹ́ sọ. gbogbo àyè ní kùtìlẹ̀ pààyàn. àfọ̀nàkan. ṣé mo lè sọ ọ̀nà kan o. ẹ pé n sọ o. ikú a máa pààyàn lórí omi tí o bá jòkó jẹ́ tí o mu omi kú. wọ́n lè fi nǹkan sọ́tí fún ọ tó kú tó wà nídìí lórí ọtí ọ̀. bó o lọ wí. aranasa khulana alijawadi wala ara bakhilan lahu fil alamina khalilu. mo tún wá tún tírà kan ní khilan. ayakumullah. méjèèjì náà máa kẹ́kọ̀ọ́. aranasa khilana alijawadi wala ara. sèmi kẹ́ pọ̀ láyé o. bakhilan lahu fil alamina khalilu. ibẹ̀ kí n lọ bàbá ìwò mi dáadáa. ayakumullah. ọrẹ títa. naam. ọrẹ títa yìí náà ló kú ò láyé lọ́mọ olòṣì fi kú ò lólòṣì. kápẹ́ ní àwọn olówó rántí pé ẹnìkan ló fa àwọn lápá ni tó sọ ọ́ déèyàn wọ́n sọ ọmọ tálíkà déèyàn. Allah. ọrẹ títa mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́nu. fa inni ra'aytul bukhla. bukula. yuziri bi ali. fàkìrámùtù nàbùsì àyùkọ́lá bàkìlù. èmi ní ń pè lọ́rẹ títa. ẹ dá mi lóhùn. ọ̀nà mìíràn la máa fi tọrẹ. ẹ dá mi lóhùn. èrè olówó à ń bi ká tọrẹ. ẹ̀gbọ́n tí ń wí. ọrẹ títa òun ni ká ṣe fún yàn ohun tí ò lérò nínú ìdùnnú. sàárà ọ̀tọ̀ ẹ fún mi nítorí Ọlọ́run ẹ ṣàánú mi ojú mi ní dùn mí ó tọrọ nu. ọrẹ àtinúwá pé bọ́dá kò béèrè ẹran ọdún ẹ lọ fún lọ́dún kọ̀túnla kó máa rálẹ̀ mú ní yàrá pé Ọlọ́run àṣẹ́mi náà ó pa sọ́ọ́rí ẹkún tó sunjọ́ náà ọ̀tún sunkún mọ́ láyé tiẹ̀ nù. inni ra'aytul bukhla yuziri bi alihi. ọ̀bùn yẹn ní 10,000 naira ó wá gun ọ̀kadà 8,000 ọ̀ lè fọ́ọ̀rọ̀ rí kú. èló lọ́wọ́ àbùn torí pé fẹ́ bùn yẹn ní 10,000 ní wọ́n ń gun ọ̀kadà aká ọwọ́ ayọ̀ sí wọn ọtún fún nọ́mbà bá owó káì tí ó bá dá yẹn láàmú gbogbo ọ̀nà wọn fi dọ̀ láàmú yóò wá pa fóònù tí ó máa ní ó mọ̀ ọdún tuntun ó dún fún ọ̀nù gbàtọ́ wọn pọ̀ ní sànú rẹ kí lọ fún nọ́mbà fún ẹ̀yin baba ńlá kà wọ̀nyí àmì ìgbé kọ́ọ̀lù yóò ní ẹjọ́ ríngì kó fi kú síbẹ̀ àmàlẹ́kọ̀ mọ̀ fáìlì jẹ́ wọn ní tírìtì ẹ̀ ní ẹ wà ní tirẹ́là yín ṣubú epo dànù ilé tẹ kọ́ àjà mẹ́fà owó lójijì ẹ̀ mọ ayẹyẹ tálíkà tó wó níwájú ta yín lórí èlò lẹ́ fún wa ọ̀rẹ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tí n bá ti tírìtì ọ̀rẹ́ tẹ́ ẹ yọ̀ǹda mi ọ̀rẹ́ kátàyàn lọ́rẹ́ òní ká dẹ̀ níyàn pé ọ̀ dé èèyàn látara mi ẹkún rẹ yóò dẹ̀rín látara mi ìbànújẹ́ rẹ yóò dìdùn látara mi àṣepọ̀ ń tẹ̀lé mi ká ọ̀rọ̀ ọmọ tó yọrí bàbá ń sìn ọmọ ń sìn ìyàwó ń sìn síbẹ̀ wọn ò rówó ṣe bẹ̀ ẹ̀ lálùbáríkà nù. mukafatu samahati daru khulidin. méje tuntun yìí bá. wàmúnú mi makafati yaomi busi. bàbá ṣé mo lè wí ọ̀nà márùn-ún lè yẹn máa fi tọrẹ ṣé kí n ṣàkọ́kọ́ o ẹ dá mi lóhùn tọ́lárù tí ń bà yín pé èé ṣe bí nọ́ọ̀sì ẹ gbọ́ èyàn máa fẹ̀mí èyàn tọrẹ fọmọlà kejì kì í ṣe kọ́ para rẹ mo fẹ́ ká tu kó yé yín ẹni bí kíni jàmá ní bá ń ṣènáwó wọ́n bá to àga ọ̀n bá to kánópì ọ̀mọ́nítọ̀ oúnjẹ rẹ ọ̀jẹ̀ ó bọ́ sọ́wọ́ òdì ayé rẹ ó da ọkọ tó kú bá. ọ̀n bá gbàlejò ní ẹni jòkó ní jòkó ń jòkó ọ̀rẹ́ mi ní sìnkàn ojú òní ti lónìí
ọ̀wọ́ sọ ìyàwó ni ó ní kó ti yẹ ọ̀rẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ kọ̀ọ̀rẹ́ tẹ́ kún bì ọ̀rẹ́ yín ń ṣènáwó ẹ̀yin lè jẹ ẹran tó lálàáfíà tán èmi lè fẹ́ kọ́ta rẹ ó jẹ gbogbo nǹkan nú ẹ̀rá bàná rẹ ẹ parí ẹ gbogbo gẹ̀ nítorí ọlọ́run pé ẹ fẹ́ sèkó mọ́ láàárọ̀ ẹ wá yọ odidi gẹ̀ ẹ lè fẹ́ sún jẹ mélòó ló kù lára ẹran mọ́ ẹ̀yin ọ̀rẹ́ ìjà àràbùkà wèrè wọ̀nyí. mukafatu samahati daru khulidin wa munu min makhafati yawmi busi. ẹni wáyé ń bá ẹni bí ò ní parẹ́. sallallahu alayhi wa sallam. ẹ sì yòǹbó rẹ ó dẹ kọjú síbi ẹni kí ni jama. naam. anabi muhammad sallallahu alayhi wa sallam. abubakar ìfowó dá sí usmanu ó fowó dá sí umar ó fowó dá sí ali ó fi ìmọ̀ sí ó fi agbára dá sí Abu Hurairah kí ló fi dá sí. kò lówó ń máa jòkó tà nábì ni. mukafatu samahati daru khulidin. ẹ dẹ́kun sí mo lè máa lọ àbí tuntun bá náà. wa munu min ìyókù ẹ̀jẹ̀ ń fi àpò ojú agbo yóò farabalẹ̀ fún mi. makhafati yawmi busi. èyí á máa fi ẹ̀mí tì fọ́ rẹ̀ ẹ̀mí. Abu Hurairah kò lówó kò ní pa ọkọ rẹ̀ ò sì parẹ́. Allah. ọ̀làkẹ́ máa jòkó ti ànábì Muhammad ẹ̀mí lòun fi tì fún. gbàṣẹ wá wà ń bí lónìí ta ló dúró tìyàn tẹ̀mítẹ̀mí mọ́. ìwọ́tọ̀ ọlọ́ọ̀bá yẹn sì wá ọwá gbé ẹran sínú lẹ́lọ́n báàgì ló wá romọ́rò lẹ́yìn ń jò ní ìtàn wọ́n rìn mẹ́rin tí nǹkan ṣe. ẹ̀mí kọ́ni àtàwá bí lónìí ẹ̀ tẹ́lẹ̀ mi atọ́rẹ́ ẹ̀mí wa ni láti wọkọ̀ láti gun márúwá láti gun ọ̀kadà kó lè bá a yẹ sheikh abẹ́ẹ̀kọ́ ìwọ́tọ̀ bá ti rówó fílẹ̀ ń bí lónìí mọ́sọ̀pọ̀ wọ̀ ní ládàá ẹ̀mí rẹ ti tó. Allah. mọ́rúwá lẹ́lòmíì náà gùn tí ò délé padà ọlọ́mọ̀ọ́sẹ̀ ti abẹ́. àmín. àṣẹ bàbá ń kéèyàn àṣà kí ẹni tó lo ẹ̀mí rẹ náà kápẹ́ níwọ̀n bá olówó ló wà lójú agbo àga ó ti máa sunkún àga ó sunkún bàbá èèyàn mẹ́rin bí wọ́n fún ọ lówó tí ò bá ṣe èèyàn kò yẹlúwa rẹ̀ èèyàn àti èrò ló yẹ ká máa ka èèyàn àti èrò èèyàn wá èrò náà wá bẹ́ẹ̀yàn bá wá tí ò sérò ẹkún ẹ̀gbọ́n bẹ́ẹ̀rò bá wá tí ò séèyàn ò sé kò wá séèyàn wá àlìjẹ̀nú náà jókòó lórí àga ọlọ́mọdé wọn àlìjẹ̀nú lórí àga ń tíya. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ dá mi lóhùn àlìjúdù bíi rìáṣà ẹ̀gbọ́n wálé màkánà ti wàlìjáhì. Allah. mo ti dàpọ̀ èèyàn a máa tọrẹ pẹ̀lú ipò ọlá tọ́lọ́run bá fi sí. bàbá alágbájá mú kàn wá nu ọmọ rẹ kí n wáṣẹ́ fún èmi ni wọ́n bá wá tayọ kó máa kó fáìlì sẹ́rù sẹ́tọ̀ máa tiẹ̀ ó ṣèlú èyí tẹ wà nípò ńláńlá ń bì lónìí gẹ̀tùmánù yẹn ẹ̀lẹ́bọ̀mọ rẹ wáṣẹ́ bàbá ọdẹ ẹ̀lẹ́bọ̀mọ rẹ wáṣẹ́ ẹ̀ fẹ́ kó lálẹ́ ẹ̀ lè tọ́ ọmọ rẹ mọ́ tí ipò yín ò wúlò. ìkànnì àwọn ọ̀rẹ́ mi ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀ sí i tí ó bá jẹun lójoojúmọ́ bàbá nípa yẹn ìyàwó rẹ̀ wà gbóúnjẹ lọ́wọ́ báyìí lórí ìkúnlẹ̀ ni ó ti máa jẹ lọ́wọ́ ìyàwó rẹ̀ àwọn ọ̀rẹ́ wa pèpè agbára tó ń lò yìí ti pọ̀ ju ó ní kò yé yín ọ̀ ń lo ìyàwó rẹ̀ bí ẹrú ó lẹ́sàn lókè ó lẹ́sàn ẹ̀rọ ọmọbìnrin mo gba tiẹ̀ ṣùgbọ́n bàbá mi ni gateman bàbá rẹ̀ ó ní sẹ́ wá rọ́mọ tó ń fẹ́ yìí bí bá ń ti skul bọ̀ bàbá àwọn ni ó sì géètì fún bàbá àwọn wa ń dà á ká síàsíà ọlọ́run wa ní kẹ́lẹ́ mọ bí mo ti jẹ́ mo dá ọ lápadà sọ́dọ̀ ọmọ gateman ó wàá fẹ́ ọmọ olówó èmi lẹ́ ń bá ká tẹ̀wọ̀n gateman bí olòṣì olóyin orí olòṣì ọmọ ẹlẹ́lẹ́yìn orí gọ́fúnọ̀ ẹ̀ ń wo dírẹ́fà bí ẹni pé ò lè dáa fún olóyin orí kó bẹ́ẹ̀ wà ìyàwó yín ká bóyá ọmọ yín ó padà tọrọ jẹ lọ́wọ́ ọmọ tiẹ̀ náà tó bá gbóná ẹ̀ bomi wọn. wọ́n ní ká fi ipò tá a wà làbáyíkà ò gbọ́ ó dàbí gbogbo tó dúró lẹ́yìn mi kí wọ́n rẹ́rìn kẹ́mọ̀ rẹ̀ yín mọ́kà ẹ pé ìmọ̀mù yìí ò wúlò kẹ́mọ̀ gbọ́ pé ẹ ti ra lẹ́lẹ́ ẹ pé kí ni ń kún ọ̀ká fún kẹ́mọ̀ gbọ́ pé ẹ ti kọ́lé èmi wọ́n ní ń bá mi ká tòrutòru fún
bọ́ọ̀ bá kú mo lè bọ́ ọ kú kí ni wọ́n bá mi ká fún tí wọ́n bá lè wá gbádá àfààní lè wá gbádá gbogbo bí ó ṣe dúró lẹ́yìn mi iyì tèmi nù ìwọ tó bá lọ jólówó oúnjẹ gẹtìmánù kan wọn wà lè dá mọ́ náà lẹ́yìn ẹ̀ lálùbáríkà ẹ̀ sóríire pa sàárì gẹtìmánù àwọn à ń gbé wá láti ilé ọmọ rẹ wá ń kan géètì bàbá wọn fẹ́ pèrún kí wọ́n tó gbóúnjẹ dé ọbẹ̀ ti rò pọ̀ òun kó sórí ibù ilé tí ń sọ ni wọn ò lálùbáríkà ẹ lè dá ní èèyàn kan kún náà yín wọn ò dá mi lóhùn ẹ̀yin wá délé oúnjẹ lẹ wá lọ ra orí ọ̀yà lẹ́yìn yá ẹ̀ kí dírẹ́fà dúró nú ọkọ̀ alẹ́ sàjẹ́ tán ọ̀nà èkó yá yóò wá bọ́ kòtò gàá anábì náà gá o ìyẹn wèrè tẹ ẹ jẹ́ fẹ́ bì lónìí àtúnkọ adáyín gbèsè gbogbo àsọfọ ọkọ abayé rẹ jẹ alówó tẹlẹ jẹ kí n fi jẹ mẹkáníìkì gbà lọ yín ẹ̀yin gan tẹ ẹ bá dé hospital ẹ láǹdì sí adójú wọn kàjà gbé yéyéyéyé àná kò ní báyìí ìfúnpá yín ó ga kẹ́tọ́ délé torí pé ẹ̀mí yín ọwọ́ rẹ ló wà bẹ́ẹ̀ sì tọ́jú rẹ ẹ̀ sì fún ẹ̀sìn dámilò. mukafatu samahati daru khulidin wàmúnú mi makhafati yaumi busi. sọ́mọ́lú bá sọ àbí ń dákẹ́. alikalifa wọn ni ká mú ipò tá a wà wàlìjà bí rìyà ẹsẹ̀ tí wàlìjà ká lo iyì wa ká fi tọrẹ ẹni bíi kíni ẹ dá mi lóhùn bíi kí dírẹ́fà rẹ máa ṣe kó ma kọ́ wa mọ̀ sọ pọ̀ wà mọ̀ sọ fún pọ̀npọ̀ tẹ́lẹ̀ ti fún lówó dájí màlúù owó ráìsì tó àmọ́ wo ń tá a ṣe kọ́kọ́ rẹ ó kàn yí ọlọ́ọ̀kan ni yóò wá fún dìde àní ẹ̀yin ará àdúgbò tẹ̀ ń fi mi náà látijọ́ ẹ̀ onílẹ̀mọ̀ kí mo léèyàn ó lo yìí rẹ nù ẹ sì já lo yìí yín ẹ ní parí láyé lọ́jọ́ kó mọ ọtún ní kí lẹ́ẹ̀fà gbé ọ travel ẹ̀ ń lọ Sókótó bẹ́ẹ̀ bá dọ̀n láyọ̀ mọ́tò ló dìpọ̀ sí torọ́ ẹ̀jẹ̀ ó ráàyè sojúṣe rẹ̀ ìkànnì ọ́ tó bá ń bẹ níbí ọ̀ lè fọ́ ọ̀rọ̀ rí kú torí pé kí ni ọ̀jẹ̀ kó dúró ṣe bàbá ọmọ rẹ̀ ńlẹ̀ wọ́n ń fóònù gbà tó dé tẹ́gìnà kí lórúkọ ọmọ èmi lẹ sọ mọ́ torí Ọlọ́run bọ́ọ̀ ṣe bí tiẹ̀ ló bí tiẹ̀ ṣé mo lè fà àṣírí ìyá mo fẹ́ sọ àṣírí kan Ọlọ́run forí jìn mí torí kì í ṣe ẹ̀sìn àmọ́ àṣírí ẹ̀ tó ju àlọ́ ni ṣé mo lè yá ǹjẹ́ àmọ́dé tí ànábì Yusuf fi sọnù làbẹ́ẹ̀kà kó dorin ànábì Yusuf jòkó ti bàbá ẹ̀ ànábì Yakub làgùntàn kan bá kọjá ó wá mú ọmọ lẹ́yìn ọmọ rẹ̀ fáìn ó ní bàbá mo fẹ́ jẹ ọmọ àgùntàn yìí bàbá rẹ̀ ṣe ń lọ òfin ní sunkún mọ́ ẹ̀yin ẹ̀mẹ̀wà mi dà ẹ lọ pa wọ́n kàn pa ọmọ àgùntàn ni ìyá rẹ̀ wá ń ṣe mẹ́ẹ̀ẹ́ Ọlọ́run lọ torí ọmọ rẹ̀ ó sì gba ọmọ lẹ́yìn àgùntàn yìí bágùntàn ṣe dààmú ìfọmọ rẹ̀ dọ́là wọn wọn fi jí Yusuf gbé ẹ̀yin ní ń bá sọ̀rọ̀ ìyàwó yín lóyún ìyàwó dírẹ́fà lóyún ó wá bímọ ẹwà níjọ kò mọ kó travel ká lọ ẹ ti tọrọ kí nǹkan ṣe léyìn wọn ò dá mi lóun mọ́ dáadáa ọ̀rọ̀ rẹ títa ní sọ a máa fi yìí tọrẹ tálíkà tí òrùkọ́ ló wá bí nǹkan wọn wà lọ ọ wá jókòó inú náà máa dùn pé bí gbogbo ara yìí ò bá tiẹ̀ wá ọ̀gá mi ti wá ǹjẹ́ àtọ́ wúlò fún iṣẹ́ rojú yín lẹ́jọ́ tẹ nínáwó bàbá ọmọ ọ̀dọ̀ rẹ kú ọlọ́kìyàn ìyá rẹ kú ọ̀fọwọ́ ránṣẹ́ owó fúnfún ni ò tẹ́ yẹn jókòó kí wọ́n rí ọbẹ̀ ọ̀dọ̀gá rẹ. fala naru bimuhriqatin jawada. ṣé mo tún lè wí mi. walau kana ali. ṣé mo lè wí mi ẹ̀dá mi lọ. wàádù minal majusi. ṣé mo lè wí mi. àlìjúùdù bílẹ̀ bílkù wà èèyàn máa fi agbára tọrẹ ẹni bí kíni àwọn amúnà àdúgbò yín lọ ẹ lọ sọgà nọmba kí n bá sọ̀rọ̀ nísìn ẹ máa tan náà àdúgbò mi ṣèbí ti yàrá rẹ nǹkan kí ó tàn ará àdúgbò jàǹfààní agbára rẹ nù torí pé ẹni transform ẹni generator
gbogbo àdúgbò wa sókùkù ẹ̀tún wa tán náà ẹ̀ lè fà á síta lẹ́yìn tẹ́ ń wá òkùnkùn nù sàárè gbogbo ará àdúgbò romi mu ìwọ sì ní bọ́ ọ lè fà á ta ọ̀tún wa ń ta omi gbogbo ọ̀ràn tí wọ́n yóò dààmú kulẹ̀ tí wọ́n ń ta omi. La ilaha illallah, Allahu akbar. ìwọ tó lè gbé bọ́ ọ ànásírí àwọn ò lè bẹ́ǹdì ọ̀rọ̀ níbi tá a bá dé lórílẹ̀ ayé lónìí tóra àtijọ́ wà ń bẹ ẹni níbo ní front line láì wájú èmi làá máa tẹ̀ yín fún ẹ tó lè gbẹ́ bọ́ọ̀ ságbàlá rẹ ẹnikíni èsì tí ò lè gbẹ́ bun àdúgbò pé mo dàgbẹ́ lágbàlá mi gbogbo ará àdúgbò yìí náà máa mú kan yìí wọn ò ní pè ọ́ lórí ibú mọ́ ọ̀dẹ ni àdúrà èló ń bá o owó tí òwú àkàndùn tọ́lọ̀ bá fẹ́ dà yín láàmú tẹ́ ẹ̀ máa gba abẹ́rẹ́ wákàtí lórí kan máa gé kàá rẹ tí wọ́n sì padà gé. ká fi agbára tọrẹ ẹ dá mi lóhùn ẹ tún ní bí ọ̀nà wo bí kọlọ́kadà ó kọlù ọ wọn ni yé máa lọ mo ra mọ́tò tuntun kan jò ní mo wá ọlọ́mọdé àrí àsárà mọ́tò tuntun òde tí n kọ́kọ́ gbé lọ labade Òṣogbo bó mu tí yóò ní bó sì èrè ni àfi wò ó ló bá parí ẹgbẹ́ kan mo yà bọ́ọ̀lù ẹnu ọkọ̀ ǹjẹ́ wọ́n mọ̀ pé mi mú lọkọ̀ mọ́ mo ní máa lọ àti ó náà ń bọ̀ ọmọ kí ó ní bọ̀ lọ́ọ̀kan sáà máa lọ ń tiẹ̀ ẹ dákun torí Ọlọ́run tí n bá ní kó bá tómọ́tò mi ìṣèbó ló ti rówó tó ń lò rà fún mi ní àbọ́lọ̀ ọ̀kadà wa àwọn mọ́tò yín wọ́n pẹ́ lọ mọ́pọ́ ẹ fún mi ní mọ́pọ́ mẹ́rin ọmọ ká àdánwò kékeré kì í tó olówó àfàdánwò ńláńlá bí a bá bọ̀ ọkọ̀ olówó jẹ́ a máa sunkún ọlọ́lọ́dà náà mọ̀ lọ́nà Bàdágìrì yóò wá wé mọ́gì tí wọ́n bá wá yọ yóò wá mowó lọ mọ́sálásí bá ń dúpẹ́ mo rí kú àmọ́ lọ́wọ́ ò pa mí ẹni tí ń sa gidi tí ń sunkún lórí tọ̀kadà náà dámi náà jèrè. فإني رأيت البخل يزري بأهلي kádàkẹ́ àbí a máa lọ. فأكرمت نفسي dámi náà lọ́dà. أن يقال بخيل وأما سخي ó dáa. عند قومي محبب. èyí máa fagbára tọrẹ ẹni náà. نعم. ẹ̀yin tẹ́ wà níbi tẹ́ lágbára jù á lọ ẹ mọ̀ ti dalẹ̀ yín rú tán ẹ lágbára kíni agbára ho ẹ̀yin ìyá kìyà ẹ̀yin ìyá àyà àṣàlẹ̀ pọ̀ tó báyìí kó má ṣàjẹ́ ó wà àwọn ikọ̀ sójú ni àjẹlábẹ́ bòrí kẹtó kásùbà ó níbi ẹ bọ́rọ̀ ọmọlọ́mọlọ agbára tẹ́ ẹ̀ lè fi tọrẹ tí ò sálà jì lọ́ ìdè yín ẹnìkan ò lọ mọ́kà níran yín rí kẹtì ẹni bá rí kẹ káàbọ̀ mọ́kà wọn ò kíran yín káàbọ̀ rí ọ̀sìn lọ́wọ́ lágbá agbára tẹ ẹni tẹ ẹ̀rẹ́ran ọdún so mọ́lẹ̀ wájú ta ọdọọdún náà máa ń fún yín ní bàtẹ ẹran ládùúgbò yín agbára tẹ ẹni tẹ ẹ̀pá súná ọmọ rí ọ̀ìdá yín nìkan wọn etí kó mọ wọn ò kó mọ rí níjọ́ tẹ ọ̀dẹ yín wọn ò dá mi lóhùn mọ́ kí wúyẹ okú àbí ń dákẹ́ gbàtẹ́ ṣe àhàhà ni èmi ni àhàhà tiẹ̀ ṣé wọ́n lọ sọ̀rọ̀ ní àbẹ́ mi wọ́n sásì mọ́ ọkọ̀ tí ń jẹ́ kódà Rábíátù ló kọ yá mi èmi ni wàhálà tó ń bá káàkiri tọ́ ọ bá ti mọ̀ pé ọ ti fẹ́ dẹrù rẹ sí rònà lọ́dọ̀ wo kọ́mọ rẹ ó dọ́ ọmọ òrukàn nísìn ta ni ń fowó tiẹ̀ jẹun fò kọjá lulẹ̀ salamu kala mi Rabbi rahim. bẹ́ẹ̀ bá tọrẹ agbára gbogbo ọmọ tó jáde léèwé tí wọn ò rí sẹ́ ìsìnbẹ́lẹ̀ lágbá ẹ̀sán adé èèyàn pẹ̀lú agbára òfò tẹ̀ ń bá ká. kí n máa sún àbí ń dákẹ́ ẹnu mi. àwọn bá a ṣe dáadáa fún àlànà. وأما سخي عند قومي محبب. ẹ̀yin màmí ẹ máa ń gbàgbọ́ ojú tó bá. وعند إلهي لا يزال سعيدا. gbogbo ẹni bá lè tọrẹ bó o lọ wí. وأما سخي.
gbogbo ẹni bá lè tọrẹ. inda qaumi muhabbabun. ànásírí òwò mímọ́ ayé ọmọ gbàtẹ́ ní bá lè tọrẹ ni. wa inda ilahi la yazalu sa'ida. ẹ sì wò mí ẹ̀yin alágbàtẹ́ wà níbí. ẹ wò mí ẹ dá mi lóhùn ẹni ẹ dè mọ́lẹ̀ ẹ lọ tú. ọmọ ọlọ́mọ tó gbọ́kọ̀ wálé ẹsẹ̀ ló rìn padà ságbára ọ̀nà àbórí ibú àtẹ̀yìn àfà ẹ̀yìn àfà ẹ̀ta ẹ̀yìn àfà ẹ̀ta tẹ́ ẹ̀kan nǹkan tó dárí tẹ́ ń di ọmọ mọ̀yàn ń kùn lọ́dún márùn àṣẹpẹ́ tóòsì obì kò fẹ́ yín àfà tí ò bá ní nǹkan náà ní máa tóòsì obì wọ́n máa fẹ́ àní ẹ gbàgbé ẹ gbogbo nọ́mbà ọkọ̀ mi lóbìnrin hátán látòkè délẹ̀. wa ma sakhiyun. bí mo rà mí lọ làwọn ọmọ nọ́mbà rẹ̀. inda qaumi muhabbabun. àwọn yà sí yẹn àáfàá ti ń sàmù ibà sóbìn ọlọ́run fún ọmú ibà látọ̀run ni ọ̀pẹ́lẹ̀ dànù rẹ̀ gbọ́ nuru tẹ̀síkìr kò sí lára rẹ̀ ọlọ́run ò sẹ̀ nǹkan rọ̀ fún ọ àfikọ́ bá àràkọ́ tó sáyé rẹ̀. àwọn sì wà lánàmù àwọn fìdí sún tíra àwọn fàbẹ́ sún tíra mo rọ fàbẹ́ gún gbòǹgbò. àwọn wá sọ wèrè ká wèrè ìsùn ìsàlá ni mo rọ bí wèrè. wa amma sakhiyun. ìmọ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ mú ibà ni tó o bá tún wá lè lò ó tún ti di nǹkan mìíràn tó ju mú ibà lọ. Allah. wọ́n wà ọ́ ẹ̀yin alágbára kọjú àgbo yìí pàtàkì jùlọ ẹ̀yin obìnrin tẹ́ ẹ di ọkọ yín mọ́lẹ̀ torí pé wọ́n fẹ́ lòmíì lé yín tẹ́ ẹ jáná nẹ́pà tẹ́ sí ìsì ẹ̀ kickstarter ó sọ sẹ́lẹ̀ alágbádùn náà ni wọn ò dá mi lóun mọ́ ni ẹ máa fagbára yín ṣàánú ẹ̀yin orogún tẹ́ ń jà lórí ọkọ ti di dìrìn ọmọ náà wúlò sótà àbí òtá ń tẹ́ ń torí ẹ jà orí rẹ ti burú eléyìí nù ní nǹkan eléyìí fi nǹkan gba lábẹ́ eléyìí fi nǹkan wọ lẹ́yìn wọ́n sọ di wà lẹ́rẹ̀ àwọn ọlọ́kọ̀ jẹ́ǹtù dìdìrín tí wọ́n sì wọ́n bá tiẹ̀ jẹ́ ẹ̀dá nǹkan jọ ikùn rẹ̀ wú fóògùn ọ̀yà. wa amma sakhiyun inda qaumi muhabbabun. sẹ́gbọ́n tó bèrè kan wí ó nígbà tí ò bá jòkó jẹ́. wa in. mo gbọ́ ń tọ́ sọ níyìí náà ó nígbà tí ò bá jòkó jẹ́. ẹ mọ̀ pé tí ìmí gbọ́ràn púpọ̀ mo ti gbèsè tó fọ̀ báwọn ó nígbà tí ò bá jòkó jẹ́ aya fún léwé ìjókòó jẹ láàfin sọ fẹyìn ọkùnrin àràgbé láyé ẹtẹsẹ mọrin àwọn kìnìún wọn ti rìn kọjá agbára yín bá ẹni bá kọjá náà ní bá wọn bá tọkùnrin tó bá lọ kábùkọ ya dọ̀bálẹ̀ kò ní jẹ́ yàrá ó jèrè ẹ̀ ọ̀wọ́n yorí ó fẹ́ burú. sáà ló máa sọ̀rọ̀ lọ ọ̀rẹ́ títa ní sọ fún alátàárọ̀ ẹ̀ dá mi lóhùn a máa ń tọrẹ bìlẹ̀ àìlùmí pẹ̀lú mọ̀ irú ètò mi ń ṣe káàkiri ayé tí ń láàgùn bí arúwọ mò ń ra àlìkìyàmọ̀ mi kalẹ̀ nu làgbélé lọ́tún lọ́sì kólúkálùkù tọrẹ pẹ̀lú mọ̀ tó bá ní ṣé wọ́n tọrẹ fẹ́ẹ̀ wọ́n tọrẹ pẹ̀lú mọ̀ wọ́n tọrẹ pẹ̀lú àṣírí ànásírí wọ́n ń ṣe tiẹ̀ dà àbí ká máa lo òde ká ní wọn ò dé gbá fún yín bẹ́ẹ̀ yóò bá kú sẹ́ẹ̀ ní jẹun ó láwọn àlà lòkú sí wọn náà lọ́pàá tọ́lẹ́yìn lè lòkú ńlẹ́ o olókù ọmọ lóòkú wá dégbà fa ó sì bu ẹkún lójú àgbo ó ní ya isa rẹ̀ kọjá ká dégbà mọ̀ ni àti ìsanwó tán lọ hospital ìmọ̀ owó ni tẹ̀lé mi bàbá ìmọ̀ owó ni èkó yìí mo ti ṣe wá sí lákùtè wọ́n sì bù mí nílé pẹ̀tẹ́sì lákùtè mo sọ fún yín lójú ọjà àkúntè ìyàkútè èkó yìí mo ṣe wá sí sọ fún mi lọ́kọ̀ 20 million Mercedes Benz ìmọ̀ owó ni kílẹ̀ ń bá ká ẹ̀yin àfa àtẹ̀ ké suẹ́suẹ́ tẹ̀ fi ń jalè. ọ̀wá ń dọ́gbọ́n ọ̀rọ̀ àkútè nílé mi wà gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ wá sì dábùjá ní kùjé lẹ́bàá airport ilẹ̀ 60 hectares náà fún mi wọ́n rà ní tiẹ̀ kówé rẹ̀ lé mi lọ lójú wáàsí náà ni ìmọ̀ ní jẹ́ báyìí wọ̀kan wá dán sẹ́ni yẹn ọ̀nìkéwò tó sẹ́ ọ̀pàdé àfa wèrè ni àmọ́ ilẹ̀ lájà tí ń béèrè mọ́.
ẹ̀yin àfa ẹjọ́ yàn tí ò ké pé iṣẹ́ ni kéwù ẹ̀ mú níṣẹ́ nígbà tẹ́yìn mú níṣẹ́ sẹ́ káàfin kápẹ́ níbi tẹ́yìn ó sùn lálẹ́ kìí àmọ́ náà ojú bá ń lọ òye ò lè lò tán ń tẹ́ ẹ̀kọ́ náà herimọ́lọ́jì ẹ̀mú kéwù yẹn kẹ́kẹ́ ẹgbẹ́ kéwù ga ẹ̀yin àfa ẹni kéwù jábú tẹ́tẹ́ ẹni kéwù múra dáadáa mọ́ tẹ́ kéwù tánkú tẹ́ ń rùn lórí irun ẹ̀wẹ̀ mọ́ ṣòkòtò gíní bùbá nkárá yí tv rọ́bà ẹ̀wọ́ múra jágíní ẹ̀mú kéwù yẹn ké mọ́ wọ́n ń ka àwọn tí wọ́n ní private jet àwọn aka àwọn 12 Nàìjíríà nínú wọn pásítọ̀ 4 ló wà ń bẹ̀ àtúwárí pásítọ̀ tó ní jẹ́ẹ̀tì 4 kí lẹ́yìn mùsùlùmí ń wò ẹ̀yin ìka wọn yìí bá a bá tún ti ra ká tó ra mọ́tò ẹ̀ ló 419 sówó tiẹ̀ sọnù. wọn ò dá mi lóhùn ẹ dá mi lóhùn mọ́ ni kí wọ́n yẹ kó àbí dákẹ́ ẹnu mi ọjọ́ ń bọ̀ èrè wo làá wà jẹ́ ń bí ọrẹ títa èrè wo làá jẹ́ ń bí ọrẹ títa arábìnrin kan ló fẹ́ràn kó máa ṣe dáadáa ìyàkọ rẹ wá 8 ẹ̀ ẹ̀yin ìyàkọ tẹ́ wà níbi ọ̀rọ̀ kàn yín tẹ́ ń wo tv ní pálọ̀ ọmọ yín dago 12 òru ìyàwó rẹ̀ sì ti wọṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí ń kúrìrì ó lè mi mo lọ́mọ mi tó o bá lè sun orí bẹ́ẹ̀dì rẹ ọmọ àlè ni ọ ẹ̀yin ìyàkọ wèrè tẹ́kún bí tẹ́ ń bá ìyàwó ọmọ yín jowú tẹ́ ń bá aṣorogún tọ́ níyàwó ọmọ rẹ̀ sùn lé lẹ́sẹ̀ èmi ń tiẹ̀ òun náà ti sùn lé lórí rí àbí wọn náà ṣe tiẹ̀ nígbà táyé yé ọ ẹnìkan ló pọkọ rẹ ni ẹja bá ìyàkọ wí díẹ̀díẹ̀ lẹ́yìn máa lọ ibi tọ́mọ yín bá ń gbé ẹjọ́ mọ fowó ránṣẹ́ sí kẹ́lẹ́ bá níyì èwo ni adigbọ́nà kútakú òtàkàkà hánrún ẹ̀ mọ̀. wọn ò dá mi ló mọ́ ó ti bọ́ sórí obìnrin kan kó máa ya lọ́ba náà ìyàkọ̀ ìyá àjà àràbùkà tẹ́ ẹ fogun mú ìyàwó ọmọ yín tẹ́ ẹ lọ sí sàsùn wọn wò ǹjẹ́ ibẹ̀ náà kọ́ ọmọ yín tí wọ́n á lè ọkọ̀ sàgbákòrò yín. ìyàwó ọmọ tún lóyún ó lẹ ti yá lóyún nù kí n tiẹ̀ ṣe àrí pé ń ṣe déédéé ara wọn sìnkún ní mú ọmọ lẹ̀ onílẹ̀ yí padà obìnrin fẹ́ràn kó máa tọrẹ mo fẹ́ rábà nánú làbẹ́kà jẹ́rí làbẹ́kà kó dorin mo fẹ́ gbọ́ ìyàkọ̀ rẹ wá 8 ẹ̀ lọ́kọ́ bá travel ìyàkọ̀ wa lọ kọ lẹ́tà lẹ́yìn lórúkọ ọmọ rẹ pé ìyàwó mi ń gbọ́dọ̀ bọ́ nílé bó ṣe lé ìyàwó ọmọ rẹ lọ́nà ló bá gbalé alábòsí gbalé tẹ́lẹ̀ mi obìnrin sì bí ọmọ 2 péré kò rí mi ìbímọ ló bá kọ́ ọ méjèèjì lọ ọlọmọdé àṣàgbákò àmín àwọn tí ń ṣe àmì ti lọlé bẹ́ẹ̀ bá ṣe àmì yóò dùn mí àmín ẹ fún ọ láàyè kí n lè bá ráyè parí ọ̀rọ̀ kíákíá. wà á má ṣàkíyàn. mo fọlọ́ mẹ́ fún ọ láàyè. inda qaumi muhabbabun. yóò dà fún ọ. wa inda ilahi la yazalu sa'ida. ẹnì bá ti pè lọ́mọlúwàbí lárúbáwá dá mi lóhùn. ọmọdé tó rán lọ́àbí. lárúbáwá. ọlọ́njàrí pẹ́. ẹnì bá pè lọ́mọlúwàbí. a pè ní ọmọlúwàbí. kò ní sàyè sọmọlúwàbí. kò ní sàyè sọmọlúwàbí ni. ẹnì Allahu akibaru. Allah. ẹ sọ bẹ́ẹ̀ jákè dáadáa. ìyàkọ rẹ bá lè kó lé. ìyàkọ lè kó lé. lárúbáwá. ọlọ́njàrí pẹ́. ó kó ọmọ méjèèjì lọ. ó kó ọmọ méjèèjì lọ́wọ́. ló bá padà sílùú bàbá ẹ̀. ó padà sílùú bàbá ẹ̀. làbẹ́ẹ̀kà ó dẹ̀lú bàbá rẹ̀. ó débẹ̀ tán. ọba tó jẹ nígbà náà. ọba tó jẹ nígbà náà. ó léyìn ò gbọdọ̀ ṣe sàárà nílùú. ó léyìn ò gbọdọ̀ ṣe sàárà nílùú òun. ẹ dákun mo lè wí jáde àbí adákẹ́. naam. ọmọlúàbí oníṣàìsọ ọmọlúàbí. ọmọlúàbí kò ní ṣàìsọ ọmọlúàbí. kódà bára bá ní yóò mọ̀ sọ ọmọlúàbí lọ ni. kódà tí nira bá dé bá ẹ máa bá ọmọlúàbí lára ẹ lọ ni e. ìlú tó wá wà yìí. ìlú tó wà yìí. wọn ní ò gbọdọ̀ tọrẹ ń bẹ. wọn ní ò gbọdọ̀ tọrọ ń bẹ. ẹ gbọdọ̀ bùnyàn ní nǹkan jẹ. ẹ gbọdọ̀ bùnyàn ní nǹkan jẹ. òfin nu. òfin ìlú ni. ló ń bá dáná tán. ó ń bá dáná tán. láàárọ̀. láàárọ̀.
níbo ni ẹ fún wa nítorí Ọlọ́run. ó ní ẹ fún wa nítorí Ọlọ́run. ọba ti da àwọn ẹ̀ṣọ́ ta. ọba ti dá àwọn ẹmẹ̀wà rẹ̀ síta. Ọlọ́run méjì á sí ayé ṣe. àmín. ṣe àmín. ló bá fún wọn lóúnjẹ. ó fún wọn lóúnjẹ. ní ẹ bá ka mọ́. wọ́n bá ka mọ́. làbẹ́yìká wọ́n ka mọ́nu. ní ẹ bá lọ sọ fún ọba. wọ́n bá lọ sọ fún ọba. ọba ni ẹ lọ mú wá. ẹ lọ mú obìnrin náà wá. wọ́n mú déwájú ọba. wọ́n mú déwájú ọba. bí ó ṣe gé ọwọ́ rẹ̀ méjèèjì nù. ọba gé ọwọ́ rẹ̀ méjèèjì. Allah. ẹ sì pọ́lọ̀ ntóbi. torí ipò ṣe kí ni jàmá. torí kó ṣe sàárà. wọ́n mọ̀ dáhùn. torí ipò ṣe kí ni. èmi lọ bá ṣe fún un. wọ́n gé ọwọ́ rẹ̀ méjèèjì. Allahu Akbar. síbẹ̀ síbẹ̀. ń gbénu nira. ń gbénu ìnira. kábíyèsí lẹ́yìn kan bá tó dé. ẹnìkan bá tún dé. níbi oṣù mẹ́fà lẹ́yìn ìgbà yẹn. lẹ́yìn ìgbà yẹn. ló bá tún ní ẹ fún mi nítorí Ọlọ́run iná tán ọmọ rẹ dá. iná tá ọmọ rẹ̀ dá. ló bá tún gbé tọrọ. ó bá tún gbé tọrọ. wọ́n bá lọ sọ fọba ọba lẹ́nu oníkanu. ẹnu oníkànnì. ẹja lè kó nù. ẹja lè kúrò nínú ìlú. kò lọ́wọ́ kò lọ́wọ́. kò lọ́kọ. kò lọ́kọ. wọ́n lè jáde. wọ́n lè jáde. ojú aṣọ orí a máa rí. ojú àsọrí a máa rí. ẹ̀yin ni ẹ máa bá ti ń lọ. ẹ̀yin ni ẹ máa gbogbo ọtí bá ṣe kásẹ̀ ní ti ń ṣoore aburú padà jẹ́ tiẹ̀ kẹ́yìn. Allah. mọ́tò nípa yóò ní yíyan. má torí pé wọ́n ní yíyan kọ́ wá dáwọ́ rẹ̀ dúró. ní bá ń lọ nílọ. ó fẹ́ lọ ìlú kẹta. ó fẹ́ lọ ìlú kẹta. àná sírí ló bá dọ́dọ̀ yóò mú mi. ó fẹ́ mú mi lọ́dọ̀. ló bá ní kí àbúrò ó bomi. ó ní ká àbúrò bomi. omi kan gbà ní. omi kan gbá ni. ó da ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. yọ àbúrò rẹ̀. yọ àbúrò rẹ̀ tó mi ń gbé lọ yìí. bó ṣe fa àbúrò. bó ṣe fa àbúrò báyìí. omi bá wọ́n méjèèjì lọ. omi bá wọ́ àwọn méjèèjì lọ lójú ayé rẹ̀. lẹ́ni tí ń ṣoore. lẹ́ni tí ń ṣoore. omi wá ń yí ọmọ rẹ̀ lọ. omi wá ń yín ọ lọ ẹ sì ń wọ́n lọ. òun náà wá ń kí ọmọ mi. ọmọ mi o. omi omi. ọmọ mi. ọmọ mi. ó wà létí odò fún wákàtí mẹ́fà. fún bí wákàtí mẹ́fà ń fi bẹ létí odò. ọmọ ti lọ rẹ́gàdù. ọmọ ti lọ tí ò gbóhùn ọmọ. lẹ́nìkan bá dé. ẹnìkan bá dé. ó lárábìnrin yìí. arábìnrin yìí. kí ni ń pọ́ lẹ́kún. kí ni ń dán ọ láàmú báyìí. ó wá gbé tán. ó wá gbé ìtàn láti bẹ̀rẹ̀. ó láwọn ọmọ tí wọ́n máa ń wẹ̀ fún mi tí wọ́n jẹ́ ìṣẹ̀sín. àwọn ọmọ tí ò jẹ́ ìṣẹ̀sín. omi ti gbé ọ lọ. omi ti gbé ọ lọ. ó lọ́mọ rẹ lọ fẹ́ àbọ̀wọ́ rẹ méjèèjì. sọ́mọ rẹ lọ fẹ́ ni àbọ̀wọ́ rẹ méjèèjì. ẹ dá mi lóhùn. ó ní bàbá sẹ́ ràn mí lọ́wọ́. bàbá ṣe ràn mí lọ́wọ́ ni. ó lọ́lọ́run rán mi sí ọ. ọlọ́run rán mi sí ọ. ó ní mo fẹ́ ọmọ mi méjèèjì. mo fẹ́ ọmọ mi méjèèjì. torí ọmọ mi náà lọ́wọ́ mi. torí ọmọ mi náà lọ́wọ́ mi. kálukú ẹ torí ọmọ ṣiṣẹ́ ọmọ yín lẹ́yìn yín bó bá ṣe ń tí ò dá ọmọ yín dáràn. wọn ò dá mi lóhùn. ló bá ní kí ló kọ àkọ́kọ́. kí ló kọ àkọ́kọ́. ó ní Abdulrahman. ó ní Abdulrahman. kí ló kọ ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. Abdulrahim. Abdulrahim. bó ṣe ní Abdulrahman. bó ṣe pe Abdulrahman. yóò jáde báyìí. yóò jáde báyìí. ó kàn mú ọwọ́ ìyá rẹ̀ dání wá rẹ̀. ó kàn mú ọwọ́ ìyá rẹ̀ dání ni. ẹ wọ ọdún tí a ti gé ọwọ́. ẹ wo ọdún tó ti gé ọwọ́ ìyá ni. ó ní lọ́ọ́ fi kan. lọ́fi kan. ó fi kan ọwọ́ ìyá rẹ̀ ó báyìí. fi kan ìyá rẹ̀ báyìí. ọwọ́ náà kò dùn bẹ́ẹ̀ ọwọ́ ni. sì dúró bẹ́ẹ̀. ilaha illallah. Abdulrahim. Abdulrahim. ó náà jáde báyìí. ó jáde. ó tún mú ọwọ́ kejì dání wá ni. ó mú ọwọ́ kejì jáde ni. ẹ wo ibi tí a ti gé ọwọ́. ẹ wo bí tó ti gé ọwọ́. inú omi lọ́wọ́ tí ń bòde. ẹ wo bí tó ti mú ọwọ́ jáde. ó tún fi kàn án. ó tún fi kàn yẹ. ọwọ́ náà tún dúró. ọwọ́ tún lẹ̀ pa. ó lé mi ní sàárà tó ń èmi ni ṣe. sàárà tó ń ṣe. ọlọ́run pọ̀ wà nínú ìṣòro. ọlọ́run pọ̀ wà nínú ìṣòro. ó ní kí n wá ràn ọ́ lọ́wọ́ ó ti lónìí. fi mí dá èèyàn. máa lọ ìlú yín. máa lọ lóyún. ìyá ọkọ rẹ ti kú. ìyá ọkọ rẹ ó ti kú. ọkọ rẹ ò kọ́. ọkọ rẹ ò kọ́. ìyá rẹ ló kọ lẹ́tà àbòsí. ìyá rẹ ló kọ́ وإن lábùkù. جاءني سائل قلت مرحبا وأفضل أيام الفتى حين يسأل. ó ti mọ bẹ̀rù bẹ́ẹ̀ dá mi lóhùn. Naam. mo ní ọ̀nà kan ní kú ò ti gbọ́dọ̀ pààyàn. ọ̀nà kan ni kú ò gbọ́dọ̀ pààyàn. àmẹ́ ẹ̀dá mi padà dì sí i. ọ̀nà kan ọ̀nà kan. Sheikh Abdulrafi ọ̀nà tí kú ò ti gbọ́dọ̀ pààyàn. àná sí rí kú ò ti gbọ́dọ̀ pààyàn. nígbà tí èèyàn bá fẹ́ bún yàn ní nǹkan. ní àsìkò tí àwọn fẹ́ bu èèyàn ní nǹkan. lásìkò wà tó náwó àsìkò tó náwó ni. tó fi ka ọwọ́ rẹ kù. tó fi ká ọwọ́ rẹ kò. àzàrà ìlú gbọ́dọ̀ pa ọ́. àṣàrà ìlú ọmọ wòran ni. kápẹ́ ní wákàtí kan lọ fẹ́ fún yàn ní nǹkan tẹ́ fi ń sọ̀rọ̀. ó ṣe pé wákàtí kan lọ fi sọ̀rọ̀ tó fẹ́ fún ní. ọlọ́ni dúró. Ọlọ́run ní dúró. ọ gbọ́dọ̀ pa. ọ gbọ́dọ̀ pa. jí ó ṣe tí ó ṣe ó tán. fẹ́ dun ẹrú mi kan nínú. ó fẹ́ dún yàn nínú ó rẹ̀. fẹ́ dun yàn nínú ni ọ gbọ́dọ̀ pa. kí lẹ̀ ń fi ọrẹ títa pè. kí là ń fi ọrẹ títa pè. gbogbo ẹ̀dá tí ò bá lè tọrẹ kò lè ní ìjó fìlà bọ́lọ̀. umamu
حاكم متصرف وتصريف في الكون حيا وميت وقيس قياس في الوجود وكل ما ينادي فيا من قد في شدة وكآبتي فنادي على الجيلاني شيخ طريقتي الله 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 Allah 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 Allah. Ìtí bàbá wa ṣe ìmúyẹ̀ ẹ̀dí ni tí wọ́n kọ́ síbí. Ìzà kúta fi àmì wàdíkì wọ́n sì dọ̀tí. Wọ́n sì bàtà. منصونا وقلبك في حرج فصلي على المختار في العاشم كثيرا فإن الله يأتيك بالفرج إيه الله 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 Musibi lutifika ya ilahi Malahu sadu qalilu Mufulisu bisidikiyati Inda babika ya jalilu Sambali azima Fagifiri sambala azima Innahu sakasu garibu Musinibu abudu zalilu Abulana mulikan kabiran Najina bima nakhafu Rabbana isyaka qadi Walimunadi Jibril ọ̀rọ̀ tí bàbá wa Muyideen ní sọ. Kùsìbìlú tí fi káyà ìlà yìí. Ọlọ́run wọlá gbólóhùn tí mo máa ń wí. Wípé mi ọmọ alájí làbá ẹ̀ka o. Kí n tó dìràwọ̀. Mi ìjẹ̀jẹ̀kújẹ làbá ẹ̀ka o. Ìwọ̀nba tọ́lọ́run bá ṣe mi ìjẹ̀jẹ̀kújẹ làbá ẹ̀ka torí tí mo fẹ́ ní. Ọlọ́run tí o bá kù jù yẹn lọ. Tí o bá kú jù kan yẹn lọ láyé níbí má jẹ́ káyé rí mi mú ọmọ làbáìka o Allah 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 Allah. Abulana mulikan kabira najina bima nakhafu Rabbana isyaka qadi walimunadi Jibril. Ala wa salama, ala wa salama, Mariyaba. Ala wa salama, Mariyaba. Ala wa salama, Mariyaba. Baba wa afanla emi arora. Baba wa afanla emi awole. Ala wa salama, Mariyaba. Ala wa salama, Mariyaba. Ala wa salama, Mariyaba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
bá wo ojú aago wa a rí i pé ọjọ́ òní ti fẹ́ máa dágbére ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Ọlọ́run ló sọ di ìwòyí ká tó dé àjọ rò ó pẹ̀lú àfàwà Abdulrafi náà ni pé ìmáàmù Ọ̀fà lọ́kàn mo ti sọ fún gbogbo àwọn èèyàn mi pé ẹnikẹ́ni tá a bá fẹ́ jà lùbáríkà rẹ̀ kó sájẹ́ ẹni tí yóò jọ àwọn ẹni Ọlọ́run tá à ń fẹ́ àwọ̀ sahun kí a má gbàlejò àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ bá ń bẹ ní kékeré yóò dáràn kọ́ wá tó ọ̀ràn tí ó dá tó bá dàgbà duty and responsibility òun lọ̀ràn tí èèyàn máa dá láyé duty àti responsibility yìí àwọn ọmọlúwàbí ni máa dáràn rẹ̀ ẹni tí kì í bá sọ ọmọlúwàbí kò ní máa sí nǹkan kan kò ní ṣe duty rẹ̀ responsibility rẹ̀ kò ní ṣe àmọ́ wọ́n máa béèrè ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ ẹlòmíì tá a bá ní àfidíndí ọjọ́ kan lẹ̀ fún Hajj Abdulrafi fún àwọn hasanatu rẹ̀ dáadáa lọ́kànkan wa àti ìfẹ̀mílẹ̀ faralẹ̀ pẹ̀lú Hajj Abdulwahid àtàwọn yòókù wọn Kọ́rọ́wí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn mukadamu náà khulafau ni wọ́n wà ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tọ́lọ̀ ń fẹ́ ká ṣe àtàsùkò tó fẹ́ ká ṣe ládé yìí Ọlọ́run adúpẹ́ o ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ fún kó bá mi dúpẹ́ pé mo ní adúpẹ́ o alhamdulillah Ọlọ́run adúpẹ́ o alhamdulillah Ọlọ́run adúpẹ́ o la in shakartum tẹ́ ẹ bá dúpẹ́ la azidannakum èmi Ọlọ́run màá ṣàlékún fún yín Hajj Abdulrafi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àwọn afa àwọn yàrá wọn ní làákàyè nípa pé nákàlí wo ló jẹ́ jù tó mójú àti fẹnu kàn rí nípe àwọn ìjókòó mọ́lídìí wa àwọn kan sọ pé sìkìfáàrù ní ká máa ṣe ẹsẹ̀ ní òjé bùkátà ó bíyá àwọn kan sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ nínú Al-Qur'an nínú hadith wípé tá a bá ti tọrọ pé astaghfirullah Ọlọ́run ó ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ wa torí ayé àyà kan náà Al-Qur'an tó sọ pé wa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقرا وقد خلقكم أطوارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا. àwọn kan ní sìkìfàrù nítorí nákàlí tọ́lọ̀ ń dá wa Ọlọ́run ló dá wa ní nákàlí rẹ̀ ó dá wa lóògùn ẹ̀ qultu astaghfiru rabbakum innahu kana ghaffara anabi Nuh àní ẹ máa tọrọ àforíjìn ọjà rẹ ọ̀tá ni ọ̀nà rẹ dí ni pírọ́blẹ́mù bá ọ ni ọ̀tá pọ̀ ni àárẹ̀ ń ṣe ọ ni wọ́n ọba máa ń tó wí sábà pé astaghfirullah 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 bìlá àdádì láì ló ń kà innahu kana ghaffara Ọlọ́run ní wọ́n dáríjì ọ́ wọ́n ṣàtúnṣe ọ̀rọ̀ rẹ̀ ẹ máa wá gbọ́n tí ó ṣẹlẹ̀ lẹ́yìn dáríjì. yursilis samaa alaykum midrara. Ọlọ́run ní wàá bẹ̀rẹ̀ sí sẹ́ndì owó sí ọ ní sẹ́ndì àwọn ìkẹ́ sàmà aleikum àwọn midiraru samai madadu samai ńlọ bí méje àbí mẹ́jọ tọ́lọ̀ ló wọ́n mọ̀ fi sẹ́ndì ẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ní ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ní àlàáfíà sánmà ní tiwa ẹlẹ́ẹ̀kẹta ní ìmọ̀ sánmà ní tiwa ẹlẹ́ẹ̀kẹrin ní arziki sánmà ní tiwa ẹlẹ́ẹ̀karùn náà ní ìgbàdúà sánmà ní tiwa ẹlẹ́ẹ̀kẹfà ní ìṣọ́ sánmà ní tiwa ẹlẹ́ẹ̀keje òun tún ní àwọn orí mi hikima tá à ń pè ní wisdom sánmà ní tiwa ẹ̀rí bí yẹn bá fẹ́ gbàgbé nǹkan nísìn tó bá fẹ́ rántí àwọn agbójú òkè pé yóò sì máa bọ̀ tó mo ti rántí sánmà ní tiwa
òun ní jẹ́ midirara yurisili sama aleikum bójú ọba rọ̀ mo lòjó ti ń wá sánmà ni omi ti ń wá gbogbo orúgbìn tí ń hu lẹ́lẹ́hùn sánmà ni ti ń wá ẹja ẹ̀rí bójú ọba rọ̀ ẹ̀rí ẹja tí ó bọ́lẹ̀ láti sánmà ní ti ń jẹ́ midirara àwọn orí tó pọ̀ òun ní jẹ́ bẹ́ẹ̀ madaru sama midirar ọlọ́ni tó bá tọrọ dáríjì dáadáa ó ṣẹ́gun ọ̀tá ó ṣẹ́gun òṣì ó ṣẹ́gun àrùn wàá ṣẹ́gun orí ibú wàá ṣẹ́gun gbogbo ntí ọ̀dà ọ̀kanu làwọn kan fi sọ pé ìsìkìfàárù làwọn mú níṣẹ́ wọ́n máa ṣe ìsìkìfàárù ọ wà náà bàbá wa tẹ́ pé ìsìkìfàárù làwọn fún wọ́n bá fẹ́ fún yẹn ní nàkàlí tẹ́ bá lọ́jà yẹn ọ̀tà yóò ní ẹ lọ sí ìsìkìfàárù tẹ́ bá ní kíní kan sí àní ẹ lọ sí ìsìkìfàárù. wọ́n bi Imamu Shafi'i radiyallahu ta'ala anhu ẹnìkan lọ bá pé imam owó ní dàmí láàmú kò sówó lọ́wọ́ mi ni imam ní lọ sí ìsìkìfàárù ẹnìkan tún lọ pé ìyàwó òun àgàn ni kò bímọ ìmáàmù ní lọ sí ìsìkìfàárù ẹnìkan tún lọ wá pé òun fẹ́ kọ́lé ni wọ́n ní lọ sí ìsìkìfàárù nígbà tí àwọn jàmáà wa ń gbọ́ bàbá ó ní kálukú ń wá lọ́tún lọ́sì ẹ̀ ń sìn pé ìsìkìfàárù níbẹ̀ ni ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí ni pé. yurisili sama aleikum midirara. bẹ́ẹ̀ bá ti ṣe ìsìkìfàárù dáadáa sánmọ́ ọmọ rọ̀jò kẹ́. wayundirikun bi amiwali abani. owó ọmọdé ọmọ ọmọdé ọlá ọmọdé iyì ọmọdé ìfàyàbalẹ̀ ọmọdé. wayaj'al lakum jannatin wayaj'al lakum anhara. ilé ọmọ pọ̀ mọ́tò ọmọ pọ̀ ọmọ fi kan lò kan ọmọ fi kan pààrọ̀ tó máa fi kan pààrọ̀ tó ní mọ bó ṣe jẹ́ sẹ́rí pé eléyìí dájú kéèyàn lọ lo ìpèsè lọ eléyìí dájú kéèyàn lọ gérí elérí lọ eléyìí má láàfin àwájú kọ́ ọmọ ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ lọ eléyìí má láàfin àwájú kọ́ lọ gba ọkọ̀wọ́kọ̀ lọ gbẹgbẹ́kẹ́gbẹ́ lọ ọ̀kan nu ìsìkìfàárù nu àwọn kan wá dé tí wọ́n ní lọ́dọ̀ táwọn ọpẹ́ ni wọ́n ní kí ló dé wọ́n ní nígbà tó lọ́n ti ní la in shakartum la azidannakum tẹ́ ẹ bá ti dúpẹ́ yín ṣàlékún fún yín ọtẹ ọlọ́run kọtẹ ọlọ́run àmọ́ dúpẹ́ anabi sallallahu alayhi wa sallam àmọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ala kulli halin alhamdulillah qabla kulli halin alhamdulillah ba'da kulli halin alhamdulillah inda kulli halin alhamdulillah rabbil alamin ńlọ bí márùn ó ní bàbá wa máa fi bẹ̀rẹ̀ wá síjọ́ wọn àná tẹ́ ẹ bá rí bàbá ìmáàmù Èkó lónìí tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nbì kan kí ni ọ̀kọ̀ọ̀kọ̀ wí alhamdulillah qabla kulli halin alhamdulillah ba'da kulli halin alhamdulillah inda kulli halin alhamdulillah rabbil alamin alhamdulillah qabla kulli halin alhamdulillah inda kulli alhamdulillah inda kulli halin alhamdulillah rabbil alamin. ìjàmá ìtumọ̀ ẹni pé alhamdulillah qabla kulli halin mo kọ́kọ́ dúpẹ́ fọlọ́run náà kí gbogbo ohun tí í ṣe ni ó tó máa ṣe mí torí pé mọ̀ bó ṣe dá mi tó fi dá mi mo wá rí i pé mo wà láàrin àwọn èèyàn mo jọ̀yàn ní yọkàn pé kúrò láàrin ìyàwó yí ọjọ́ yàn ọjọ́ màálù ọjọ́ ẹranko wọn sọ bẹ́ẹ̀ fún mi mo kọ́kọ́ dúpẹ́ pé èmi kọ́ mo ní ọ́ dá mi tó fi dá mi bó ti dá mi tí mo fi wá rí bí mo ti rí qabla kulli halin alhamdulillahi ba'da kulli halin mo tún dúpẹ́ fọlọ́run lẹ́yìn gbogbo ń tó bá ṣe mí owó mi sọnù ni ọmọ kú ni ìyàwó kú ni accident ni wàhálà kan ni ìrònú kan ni ìbànújẹ́ kan ni bó bá bá mi ọpẹ́ lèmi ọ̀ dá fọlọ́run ba'da kulli hali lẹ́yìn gbogbo condition tó bá bá mi ó di mélòó léyìí tó yẹ pé ibi táwọn èèyàn kan ya kèfèrí nu tí nǹkan bá ṣe wọn ní gbà fọlọ́run wọn máa tirọ́ mọ́ ìyàwó tirọ́ mọ́ ìyálé ẹ̀ tirọ́ mọ́ ẹ̀gbọ́n mi ní ṣe mí ìgbà tá a jà ń jẹ ta ni tá a jà ń jẹ ìwọ retí kí nǹkan kan ó ṣe ọ rárá ni nǹkan gbọ́dọ̀ ṣe yẹn láyè bó ti máa ṣe yẹn bó ti máa ṣe nǹkan nìkan ọmọ ṣe yẹ ba'da kulli halin nu walhamdulillah inda kulli halin
mo tún dúpẹ́ fọlọ́run inda kulli halin nígbà tí kọ̀ǹdíṣàn náà bá ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ tí ò tí ì tán ìyẹn ni pé mi ní sì wí mi ní sì rò tí nǹkan kan bá bọ́ sí mo dúpẹ́ bí ó bá bọ́ sí mo tún dúpẹ́ bí yẹn bá ń sáré lọ́wọ́ kó sá máa dúpẹ́ pé báwo la ti jẹ́ aládùúgbò lọ́dọ̀ ọlọ́ àwọn dúpẹ́ tó gbádùn ń sọ fọlọ́run pé kò tẹ́ mi lọ́rùn wọ́n lọ́mọ bó ti ṣe àmọ́ mo gbà fún ọ. ó yàtọ̀ fún kéèyàn máa sunkún kó máa kanra kó máa ṣépè kó máa kanra mọ́ lọ́hún akúkú ṣe gbogbo ẹ̀ náà àrójútu ẹ̀ wọ́n ní ahàntú ahàn wọ́n ní amú wọ́n ní àfin tó ń burú sí i ní ọ̀dúpẹ́ nìyẹn. walhamdulillah ba'da kulli halin walhamdulillahi rabbil alamin òun la ṣe yí ọlọ́run gbà á lọ́pẹ́ fún wa o gbà á lọ́pẹ́ fún wa o. ẹlẹ́ẹ̀kẹta nígbà tá a ti dúpẹ́ tán àsàlátù lọ́wọ́ kàn nísìn torí tẹ náà látòrí ẹ̀ jòkó ọlọ́run bẹ̀ wá lọ́wọ́ ẹ̀ tọ́pọ̀ ó bẹ̀ wá lọ́wọ́ ẹ̀ ká sìn ó bẹ̀ wá lọ́wọ́ ẹ̀ ká tọ́jú bàbá àti ìyá wa wa qada rabbuka alla ta'budu illa iya ó kéde ẹ̀ ní pé ẹ má ṣe ẹlòmíì àfẹ́mí o èyí tí ó tún kéde tẹ̀lé ní kí wa bil walidayni ihsana ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kọ́lá bí ẹ jẹ́ kèfèrí kọ́lá bí ẹ jẹ́ ṣẹbọ kọ́lá bí ẹ jẹ́ bùtùlù kọ́lá bí ẹ ṣe kà fún ẹ kọ́lá bí wọ́n dínà mọ́ ọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọ gbọ́dọ̀ kọjú sí wọn ṣépèlé wọn bá wọn jà ọlọ́mọ ọmọ kéde ẹ̀ ni ó di mélòó tó kéde ó kéde tara ẹ̀ ó tún wá kéde tàwọn òbí méjèèjì èyí tí ó tún kéde sí kẹta òun náà ni pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi à ń sàṣàlátù fún wa èmi ń ṣe o Olúwa tún sọ fún wa pé èmi gangan ń ṣe o kí ló wá dọ̀ràn yẹn fọlọ́run tí ó fi máa sàṣàlátù fẹ́ dá kan ń ti ń jẹ́ ọlọ́run rẹ̀ kó tó dá gbogbo wa ń ti ń jẹ́ ọlọ́run rẹ̀ kó tó dá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ rí i pé fẹ́ yìí pọ̀ ìfẹ́ tó ní sànnábì ti pọ̀ jù ìfẹ́ òun dẹ̀ ní bẹ́yìn ọba bá a fẹ́ olúwa jìtá lára ẹ̀ àti ìfẹ́ràn nábì tó o àti ìfẹ́ràn rẹ̀ 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 tó o sallallahu alayhi wa sallam naam sallu alayhi ẹ bá ń kí wa sallimu taslima ẹ bá ń pè é ẹ bá ń yòǹbó ẹ ẹ bá ń fòró ẹ ẹ bá ń polo ẹ ẹ̀bẹ̀ tó bẹ̀ wá nìyẹn sẹ́yìn bó ti ní ká sìn òun tóun tó ní ká sìn òbí méjèèjì tóun tí méjèèjì bá fèlì lọ́wọ́ wa tá a bá sìn ànábì tá a kí ànábì yóò sì yááfì wa ìdí nìyí táwọn kan fi dìde ìpè min babil mahabba nù tasawuf àti àkídà tá a bá wọnú lé kéwú dáadáa ìfẹ́ ní ta ló yẹ ká fẹ́ jù ọlọ́run ló yẹ ká fẹ́ràn jù ní abáná Muhammad a lè fi ànábì ṣe déédéé ọlọ́run gẹ́gẹ́ bí n ta ti mọ̀ ká má wàá jẹ̀bi ṣùgbọ́n náà ló ti fẹ́ nǹkan rẹ̀ yìí tọ́kítà bá a fẹ́ bó ti fẹ́ a tún jẹ̀bi rẹ̀ làwọn kan fi rò pé ẹ kúkú jẹ́ afẹ́ràn ànábì torí kó sọ wípé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni tó bá yẹ pé lóòótọ́ lẹ fẹ́ràn ọlọ́run ẹ tẹ̀lé tèmi Muhammad òun lọ sọ bẹ́ẹ̀ fún pé sọ fún wọn bẹ́ẹ̀ yuhibbukumullah tẹ́ ẹ bá ti fẹ́ràn tèmi Olúwa gbà tiyín wa yaghfir lakum dhunubakum kódà yóò darí ẹ̀ṣẹ̀ ṣẹ gbọ́ ẹ wo statement yẹn dáadáa o irun tó kíkù láàbọ̀ tí ò pé yaghfir lakum dhunubakum ààwẹ̀ tó gbà tí ò yanjú yaghfir lakum dhunubakum ẹ̀tọ́ bàbá rẹ̀ ẹ̀tọ́ yá rẹ̀ tó rí ṣe yaghfir lakum dhunubakum ẹ̀tọ́ ọkọ rẹ̀ ẹ̀tọ́ ìyàwó rẹ̀ tó rí ṣe yaghfir lakum dhunubakum nítorí tani torí tànà Muhammad sallallahu alayhi wa sallam. Jonathan lẹ́rí bó ti lò ń gbà tó lò kọjá òun Buhari ní bẹ́ẹ̀ nísìnyìí Buhari lè torí ìyàwó rẹ̀ ṣàánú yàn tí ọmọ rí Buhari lè torí àbúrò rẹ̀ ẹbí rẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ pé àwọn tó dìbò fún mi wọlé ní kí lẹ́ ń fẹ́ ọ̀yà mo ṣe fún yín nítorí àfi máa ní connection láti ní sọ́dọ̀ Ọlọ́run lànàbí Muhammad sallallahu alayhi wa sallam. èèyàn gbọ́dọ̀ fẹ́ẹ̀lì connection yẹn láti lè tọ́jú ẹ̀ láti lè wọlé sọ́lọ́run la látara ó ń ṣe Ọlọ́run nǹkan bẹ lọ́dọ̀ àwọn àfa ẹgbẹ̀rún bẹ lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run kánákò ń bẹ ìrẹsà tí wọ́n fi pa nǹkan rẹ wípé apá gbogbo ẹ̀ rẹ ọlá nàbí ń bẹ lọ́dọ̀ àwọn àfa
látara bẹ́ẹ̀ bàṣàlátù bá dùn yàn la dáadáa yóò dán nǹkan wò láyé yóò ṣe ń tẹ́gbẹ́ rẹ̀ oríṣi yóò ṣe ń tipa rẹ̀ ọ̀ká láti dá sa nábì lọ́rùn làwọn kan fi sọ wípé akrabu tariq wa asra'u sabil ọ̀nà tó jẹ́ short way tá a fi lè rí ayé àti ọ̀run ṣe òun ni sabilu muhabbatu rasul sallallahu alaihi wa sallam ìfẹ́ ànábì ni tọ́rọ́lọ́ gangan gbé ìfẹ́ yìí parí kí là ànábì fi ju Nóà lọ ẹjẹ́ àdàlẹ̀ ká tún sà nínú history ẹjẹ́ àdàlẹ̀ ká tún sà kí là ànábì fi ju Abrahamu lọ àwọn èèyàn rí yàrá yà àdánwò ànábì náà rí àmọ́ kò tó tiwọn àwọn kan wọ́n kan ìyálà yà àbùkù lọ́dọ̀ àwọn èèyàn bíi iṣẹ́ Ọlọ́run ànábì náà rí àmọ́ kò tó tiwọn kí ló wá ṣe tọ́lọ́run wá fẹ́ràn rẹ̀ ju gbogbo wọn lọ ànábì Dáúdà rí ànábì Yakubu rí ànábì Yasu rí Zulkifli rí ẹ̀ẹ̀méje ni wọ́n pa òun kó tó kú yẹnyẹn Zulkifli àwọn ànábì kọ̀ọ̀kan gba ẹ lọ wo tílíkà hujjatuna ẹ wá lọ study history wọn ẹ rí i pé Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ràn ànábì sáà ẹni tí wọ́n fẹ́ràn làwọn là ní fẹ́ràn rẹ̀ yìí ẹ jẹ́ fẹ́ràn ànábì o àsálàtù láṣẹ nísìnyí ká tó wá dà níyẹn torí lẹ́ ń sùn lọ àsálàtù alánàbì hadirati wasalamu alayhi wa usratihi. الصلاة على النبي حضرته السلام عليه وحضرته. ojú mi dojú Ṣéhù Ibrahim Inyasi etí mi dẹ́tí Ṣéhù Ibrahim Kaolack kí ẹ bá mi pariwo Inyasi dáadáa. ẹ jọ̀wọ́ gbogbo jàmá lọ́kùnrin àti lóbìnrin ìsàwákà náà rè ọmọ ire wọlé. ire wọlé yẹn náà rè ìsàwákà máa rè. ẹ bá mi gbọ́ lóhùn tó ìkómìlẹ̀ dáadáa. Allahu akbar 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 akibaru Allahu jala jalaluhu Ọlọ́hun ga ó ga. ó mọ̀ ṣe sọ pé subhanallahi walhamdulillah wala ilaha illallah Allahu akbar. mélòó 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 la fẹ́ wí nínú ara tí Ọlọ́run ọba mi ń dá. mélòó 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 la fẹ́ sọ nínú iṣẹ́ tí Ọlọ́run ọba mi ń ṣe. mo gbórin mi látòrí Ṣéhùnà Abdulrafiu Ìyáké ó yá ẹ bá mi pé Ìyáké o Ìyáké o ẹ bá mi pé Ìyáké Ìyáké ẹ bá mi pé Ìyáké o Ìyáké o ẹ bá mi pé Ìyáké o Ìyáké o ẹ bá mi pé Ìyáké Ìyáké ẹ bá mi pé Ìyáké o Ìyáké o. Ṣéhù Rafiu bàbá rere Ṣéhù Rafiu bàbá ìdùnnú èèyàn tí Hájì Ibrahim èèyàn tí Hájì Ibrahim ìbú oyè èèyàn tí Alhaji Múrí Ọláyọrí. ó yá Jamurafu ọwọ́ yìí dà ẹ jẹ́ ká rọwọ́ yìí o. Jamurafu ẹ̀yin dà ó yá Jamurafu ọwọ́ yìí dà ẹ jẹ́ ká rọwọ́ yìí o. Jamurafu tí mo mọ̀ o ọmọ ọlọ́lá ni wọ́n Jamurafu tí mo mọ̀ o Jamurafu tí mo mọ̀ ṣẹ́. àpàdà sáyidá kò ní kàn wọ́n o àpàdà sáyidá kò ní kàn wọ́n o.